Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáńlá yìí. Mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lóyún ọ̀nà láṣẹ bí gbogbo yín ni mo kí wá níbínú pé ó ṣe bí ẹni pé ó dúdú díẹ̀. Iná yẹn ni ò fún wa ní ohun tá a fẹ́. Tún bẹ́tà díẹ̀. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n, mo kí ẹ̀yin àbúrò, mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ipá pátá pé ẹ káàbọ̀ sórí ètò Ọmọlúkà nílé. Mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé o. Ṣé mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí bá ti ń sọ ọ̀rọ̀ mi ó máa ń dàbí lówelówe. Màá máa mú ọ̀rọ̀ mi, màá rọra máa rẹ Gani Olóyèdé, kò ṣáà mọ bó ṣe ń lọ. Ẹ káàbọ̀, ẹ mọ bí mo ṣe rọra máa ń gbé. Ẹ̀rọ máa bá mi ṣe kí ẹ máa bá mi pín. Ó níbi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ kí tó wá wọnú kúnkúndùn tí mo fẹ́ sọ lébi. Mo rí àwọn ìrírí kan, mo dẹ̀ rí pé àyàfi tí Yorùbá bá fìmọ̀ ṣọ̀kan. Láìsí pé Yorùbá bá fi ìmọ̀ ṣọ̀kan, ewu ń bẹ lóko ló ń gá. Mo tún fẹ́ tú ọ̀rọ̀ fún yín. Ẹ̀yin tẹ́ ń wò mí fún ìgbà àkọ́kọ́, Ọmọlúkà ni mò ń jẹ́. Ọmọ wọn lákòókò ilé, ọmọ wọn lọ́kàlẹ̀, afòkúta ní gidi gbógun jà. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀, bóyá Facebook lẹ ti ń wò mí, ẹ máa bá mi pín. Tó bá jẹ́ YouTube, ẹ bá mi pín. Tó o bá wà YouTube tó ń wò mí bẹ́ẹ̀, tó o bá ti subscribe, bá mi subscribe. Tó bá dẹ̀ gẹ́nu TikTok yìí náà ló ti wò mí, bàbá mi tẹ like kò dẹ̀ pé Gani Olóyèdé pápápá ó ti sáré fún mi ní 300 likes. Ẹ̀yin tó kù bẹ́ẹ̀ náà tẹ́ ń wò wá, ẹ̀yin náà lè fún wa ní 200, ẹ lè fún wa ní 300 likes ọ̀fẹ́ ni. Kó ṣáà ti tẹ ojú fóònù ẹ ó parí. Ẹ wá jẹ́ kí n lọ sínú kùnkùndùn tí mo fi wá lèmi. Ẹ̀yin tẹ́ ń wò wá nínú Facebook, ẹ bá wa fi kọ́mẹ̀ntì yìí síbẹ̀, ẹ kọ ìbùkún ni fún orílẹ̀-èdè kí tiẹ̀ mọ̀ pé ẹ dé. Kí mọ ipa pẹ̀lú mi, ẹ bá mi kọ́ kẹ̀jẹ́ kó jáde. Kí mo wá ní mò ń lọ? Òun ni wípé kò sí èrè nínú ìjà. Kò sí èrè nínú àìgbọ́ra ẹni yé. Kò sí èrè nínú ìgbéraga. Àwọn tó bá gbọ́ ọ̀rọ̀ mi tọ́rọ̀ mi yé, wọ́n á mọ ibi tí mò ń lọ. Ṣùgbọ́n àwọn tí kò bá yé, ẹ jẹ́ kí n láyé yìí dáadáa sọ pé tí bá ní kò sí èrè, kò sí tí ò lérè o. Tí bá ní kò sí èrè, ìyẹn ni pé kò sí nǹkan dáadáa tó lè jáde lẹ́yìn àìgbọ́ra ẹni yé. Nǹkan dáadáa ò lè jáde níbẹ̀. Ìsáyédà kó yọ ìbùkù, kó yọ ẹ̀ṣẹ́, tàbí kó yọ ìsọ̀rọ̀ sí. Ìyẹn nínú àìgbọ́ra ẹni yé. Nínú èdè àìyedè, nǹkan dáadáa ò lè jáde. Ìsáyédà kó yọ ẹ̀ṣẹ́ tàbí kó yọ ìlú. Nínú ìgbéraga, kò sí nǹkan dáadáa tó lè jáde nínú ìwà ìgbéraga. Bíbélì ní nígbà tí ìgbéraga dé ní ìtìjú dé. Ọlọ́run má jẹ́ kí a rí ogun ìtìjú. Ọlọ́run má jẹ́ ká kan àbùkù. Ọlọ́run má jẹ́ ká àbùkù ó kàn wá. Ẹ̀yin èèyàn wá nílùú Ọ̀yọ́. Ẹ má rò pé ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má rò pé mo tún dé torí ọ̀rọ̀ Ọ̀yọ́ o. Ó ní nǹkan tó bí ọ̀rọ̀ òun, mo dẹ̀ fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́. Pé tí mo rí ìta àfihàn fún mi pẹ̀lú research tí mo ṣe, òun ló fẹ́ bí ọ̀rọ̀ tó lọ bí Ọ̀yọ́ lẹ́mìí tó dẹ̀ ní òun mo ti fi ara balẹ̀ tí mo ṣe fẹ́ tó fún yín. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi, màá ṣe àlàyé tèmi fún yín kó yé yín. Èmi ò wá fún ìjà, mo wá fún peace. Torí nǹkan tá a fi hàn mí ni pé àfi tí Yorùbá bá ṣọ̀kan, ọ̀rọ̀ wọn lára fẹ́ bí kan. Àwọn tó jí adarí wa, àwọn tó jí aṣíwájú wa, àwọn ní ògbọ́ra wọn yẹ.
ṣé èmi ni mo fẹ́ lọ dọ̀bálẹ̀ bẹ̀ Ọọ̀ni pé jọ̀ọ́ ẹ jẹ́ kí Yorùbá ṣọ̀kan, tàbí èmi tí ò sí tí mo jẹ́ ni mo fẹ́ lọ sọ́dọ̀ Aláàfin wípé bàbá jọ̀ọ́ ẹ jẹ́ kí Yorùbá ṣọ̀kan. èyí tí mo rí àti ohun tí èmi fúnra mi ṣe findings lé lórí ló bí ọ̀rọ̀ tèmi o. ẹ jẹ́ kí n sọ kókó èyí tí mo rí fún yín ni wípé Yorùbá ò níbi lọ tí ìmọ̀ wa ò bá ṣọ̀kan. ẹ lísìn, ní ọdún kan mo gbéra mo lọ sọ́dọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams. mo kí bàbá, wọ́n á sọ ọ̀rọ̀ kan fún bàbá tí bàbá bá ń wo fídíò yìí wọ́n á rántí jọ́ náà lọ́hùn-ún. ó ní mo ṣe máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà, Ààrẹ Gani Adams wọn ò ṣẹ̀mí, mi ò dẹ̀ kí ṣọ̀tá ẹ̀. lọ́jọ́ náà lọ́hùn mo sọ fún ààrẹ, mo ní bàbá ẹ bá wa ṣiṣẹ́ bí Yorùbá ṣe máa fi mọ̀ ṣọ̀kan kí ìta fẹ́ gbà yìí kó lè tètè tó wa lọ́wọ́. Ààrẹ Gani Adams wá sọ̀rọ̀ kan lọ́dún náà lọ́hùn. ó ní Ọmọlúkà, mo ní lógún ọ̀fẹ́ o. ó ní èèyàn péréte ló ń ṣèlú. tá a bá náà fẹ́ dúró nígbà tí gbogbo Yorùbá máa ṣe, kò síbi tá à ń lọ. ó wá ní sì sọ̀rọ̀ tí ààrẹ sọ wípé òótọ́ ni èèyàn péréte ló ń ṣèlú. èèyàn 11 ló gba orílẹ̀-èdè France sílẹ̀. orílẹ̀-èdè Singapore, àwọn tí wọ́n jókòó sí rántébù tí wọ́n jọ pinnu ẹ̀wọ̀n ò ju 5 lọ. bẹ́ẹ̀. òótọ́ èèyàn péréte ló ń ṣèlú. mo wá kúrò níbẹ̀ púpọ̀ ìlú Ìjàngbara wa yìí. ṣé àwa péréte la wà nínú Ìjàngbara yìí? àwa tá a wà nínú ẹ̀ ṣé péréte ni wá? ọ̀tá abẹ́jà pé kí Yorùbá ìran kóòtù ojíire pé ká dúró, ṣé péréte ni wá? tá a bá lè jẹ́ péréte, ṣé ìmọ̀ wá ṣẹ̀kan? ìyẹn bí mo ṣe padà sí tí mo rí wípé àwa tá a wà nínú Ìjàngbara yẹn tá a jẹ́ péréte yẹn gangan ní ọ̀rọ̀ yẹn ń kọ sí pé àfi tí a bá fi kúkúrú, tá a bá fi ọkàn lu ọkàn, tá a fi ìkùnkùn, tá a gbọ́ra wa yé. ẹ̀mí ètò yìí o kì í dẹ̀ ṣe dandan náà bẹ́ẹ̀ bá pín ọpẹ́ ní fọ́lọ́run. àwọn tó máa gbọ́ wọn á gbọ́. kí tó wá wọ inú ọ̀rọ̀ yẹn gangan, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kíní kan kó yé wa. ìyà tó ń jẹ wá, tó ń jẹ ìran kóòtù ojíire lónìí, àwọn ọba wa ló fi ń jẹ wá o. ẹ má rò pé mi ò mọ̀, tí bá ní mò ń jà fún ọba, tí bá ní mò ń ṣáìdì ọba, mo mọ ìdí tí mo ṣe ń ṣáìdì ọba, mo mọ ìdí tí mo ṣe ń jà fún wọn o. mo mọ òtítọ́ tó wà ń bẹ̀ wípé ìyà tó ń jẹ ìran dé ìran ọmọ kóòtù ojíire lónìí, iṣẹ́ ọwọ́ àwọn ọba wa ni o. mo mọ̀ dáadáa. ṣùgbọ́n tó wá wà bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn ọba wa wọ̀nyí kì í ṣe gbogbo wọn ní agbára wà lọ́wọ́ wọn. àwọn méjì kan wá wà nínú wọn tí gbogbo yín ti mọ̀, tó jẹ́ pé àwọn méjì yẹn bí ìmọ̀ wọn bá ṣọ̀kan, òpin máa dé bá ìyà tó jẹ wá. òun ni Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. ó wà níbi tí mò ń lọ, ẹ farabalẹ̀ gbára
ìdí tí ọ̀rọ̀ àwọn méjèèjì ṣe jáde. mo wá discover yìí pé àwọn méjèèjì wọ́n wá jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀. ìkan jẹ́ alára ọ̀bọ̀rọ̀, ìkan jẹ́ alára onírun. àwọn méjèèjì dẹ̀ ní wọ́n gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. tí mo bá wá gbé àwọn méjèèjì according to my own observation, mo gbé wọn yẹ̀wò. mi ò súnmọ́ Ọọ̀ni bí mi ò ṣe súnmọ́ Aláàfin. mo jìnnà sí Ọọ̀ni Ilé Ifẹ̀ bí mo ṣe jìnnà sí Aláàfin. mo dẹ̀ tún súnmọ́ Ọọ̀ni, mo tún súnmọ́ Aláàfin. gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń kí ọba. mo gbé àwọn méjèèjì, mo discover yìí pé àwọn ìkan wá láti gbìyànjú láti tú wa sílẹ̀ nínú ìgbèkùn. àwọn ìkejì wá láti sọ pé kò sọ́nà náà àní bọ́ nínú ìgbèkùn. ìyẹn ni mo ṣe wá get gẹ́gẹ́ bó ṣe la ọ̀rọ̀ yẹn yé mi pé tẹ́ ẹ bá fi ojoojúmọ́ kéde sí etí Aláàfin pé àwọn fẹ́ kí Yorùbá bọ̀, pé kò ní ṣe tiwa láyéláyé. kò wá sí tó ṣòro fọ́lọ́run o, ohun gbogbo ló ṣiṣẹ́ níwájú Ọlọ́run. ẹ wá jẹ́ kí n kàn bí àwọn méjèèjì kí n fi wọ́n wéra fún yín. ṣé wọn kò mo ti sọ ṣáájú? ìbejì tán bí lọ́jọ́ kan wọn èyí dọ́gba. kódà àwọn tó yìnbó pè fún wa ní identical twins àbí kìnnìkan twins tí wọ́n máa ń jọra tí wọ́n jọra tí wọn ò kì í pọn kankan. kò sí bó ṣe máa rí, ìyá wọn máa dá wọn mọ̀ yàtọ̀, ìwà wọn méjèèjì máa yàtọ̀, láti rírú wọn lóríṣiríṣi. Táyé lè ṣá kí Kẹ́hìndé dọ̀, Kẹ́hìndé lè ṣá kí Táyé dọ̀. tẹ bá bẹ̀ wọ́n háì tí wọ́n á fi 1 or 2 inch wọ́n á fi gajura lọ. that is to tell you pé wọn ò kì í dọ́gba. Táyé lè máa jẹun gidi kí Kẹ́hìndé máa láìkì oúnjẹ. Táyé lè mọ̀wé àbí kí Kẹ́hìndé mọ̀wé burúkú kí Kẹ́hìndé kó tó lódo. that is to tell you pé wọn ò dọ́gba. ká má wàá sọ èèyàn méjì tí wọ́n bí ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bí sí ilé ọ̀tọ̀ọ̀tọ̀ tí èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ rèé. wọ́n dẹ̀ sọ̀rọ̀ kan ṣáájú bí prógrámù yìí tẹ̀ ń wò bíbí ìrí kọ́mẹ̀ntì yín wípé àwọn méjèèjì ìránṣẹ́ ni wọ́n, mẹ́sẹ́jà ni wọ́n fún ìran kóòtù ojíire. ẹ wá jẹ́ ibi méjèèjì wéra fún yín o. ẹ wọ̀ ní Ilé Ifẹ̀. ó wà friendly, ó ń bọ́mọdé ṣeré, á bàgbà ṣeré, á rẹ́rìn sí ẹ, á yọ̀ mọ́ ẹ, á dì mọ́ ẹ, á kí ẹ. nítorí ẹ̀mí bá a ṣe dá nìyẹn. kó tó di pé bàbá tí ọba kó tó wá gorí ìdí àwọn bàbá ẹ̀, wọ́n sọ pé olówó, wọn ló ní, wọ́n ní ìsìtò real estate níta gbọ́ nìyẹn, ṣùgbọ́n àgbọ́ investment yẹn kankan. tí ẹ̀ ń gbọ́ Ọọ̀ni ni mo ń sọ nípa Adéyẹyè Ògúnwùsì, àgbọ́ investment akàngbọ́ pé wọ́n ló ti lówó pé kíní kan ni, ṣùgbọ́n nígbà tí bàbá gorí tẹ́ agbọ́ Ọ̀jájá o, Ọ̀jájá jáde síta, oríṣiríṣi Ọ̀jájá mall supermarket Àkúrẹ́, Ọ̀jájá supermarket Ifẹ̀, Ọ̀jájá supermarket ní Lẹ́kì àbẹ́kọ́ ló wà, Ọ̀jájá supermarket Ogun State, Ọ̀jájá supermarket Abẹ́òkúta, Ọ̀jájá supermarket Ìbàdàn, Ọ̀jájá city nìbàdàn, Ọ̀jájá university nílọrin. gbogbo ẹ̀ jáde.
ó níbi tí mo lọ ẹ farabalẹ̀ kí ṣàlàyé ẹ má jọ́ọ̀jì nítorí tẹ́ ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Ọọ̀ni tẹ́ ẹ dẹ̀ fẹ́ gbọ́ kiri kankan ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ èmi nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ ọba Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n mo fẹ́ sọ ìdí fún yín tọ̀rọ̀ fi bó ṣe rí yìí àti solution. Ọọ̀ni ó kéré àyíkú ẹ̀rí àwọn tó máa ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ tó ní káàkiri wọ̀nyẹn a máa ka 5,000 people kì í jẹ́ kékeré o 5,000 workers a máa ṣiṣẹ́ nù. ẹ wo yunifásitì tán ṣe mo wo fídíò dátọ̀ Ọ̀jájá yunifásitì mo rí tán ṣe síbẹ̀ orí mi wú. ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé kí ni àlámọ̀rí owó tí ìwọ ní kí ló ṣe sílẹ̀ Yorùbá. èèyàn lọ́dúnbò tó ń kílèmù báwọn làwọn nífẹ̀ẹ́ kí ni impact ẹ̀ ní Yorùbá. how many shopping mall ló ní ṣé epo la fẹ́ máa mú ni wọ́n ló sọ pé òun nílé òun ní oil well òun ní depot epo ní gbogbo èèyàn fẹ́ mú ni how many people ló ṣiṣẹ́ ń bẹ̀ kí ni benefit táwọn èèyàn rí bẹ̀. mo ń wọ Ọ̀jájá mọ́ mo bíbí ìrí kankan rà máa ra ṣúgà tí mo lè fi mú ògì. wọ́n dẹ̀ sọ pé bàbá yẹn wọ́n ló lówó dáadáa as a matter of fact wọ́n ní is the richest king in Nigeria. kí ni pàtì ẹ̀ nílẹ̀ Yorùbá. how many malls ló ń ti build láti lè employ àwọn èèyàn. how many hospital ló build láti lè save life àwọn èèyàn. how many schools ló build how many university how many secondary school ló build kó tiẹ̀ pé ní Olúgbò school Olúgbò university Olúgbò dis bó dẹ̀ lórúkọ tó fẹ́ gbọ́ jẹ́ ọba lọ́rùn àbọ̀bá ọba mákì bójú òun ló fẹ́ pé kó gbé. Táíwò Mojí thank you ẹ ṣé mo dúpẹ́ o. Táíwò Kíkẹ́ Fásánmi mo dúpẹ́ lọ́wọ́ yín máa ṣe. Adéníyì thank you for coming. Margaret God grace God bless you. ẹ máa bá mi tẹ like ẹ máa tẹ like ẹ máa share. bá a ṣe rán olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo èyí tẹ́ ẹ wá ń wò mí tẹ́ ẹ wá wò ó pé Ọ̀jájá kò ṣe tẹ́ ẹ fẹ́ èmi gan gbà bẹ́ẹ̀ kò ṣe tí mo fẹ́ ṣùgbọ́n tá a bá wò sọ́tún tá a bá wò sósì tí ò bá nídìí obìnrin ẹ̀ jẹ́ kó mọ́lú. ẹ jẹ́ kí wọ́n lọ báyìí Ọọ̀ni gbìyànjú ó ń tiraka ìrí tí mo rí tí gbogbo wa lè rí a rí gẹ́gẹ́ bí ẹni tó tiraka pé kí ilẹ̀ Yorùbá lè tẹ̀síwájú ṣùgbọ́n níbi pé ká gba òmìnira níbi pé ká bọ́ bàbá òṣìṣẹ́ mo lè fẹ́ sọ fún yín pé ìtò fà á tí bàbá ò fi ṣiṣẹ́ òun ni mo mẹ́nu bà ṣáájú lẹ́ẹ̀kan àìsí ìṣọ̀kan àìsí ìbárẹ́ torí pé tí Yorùbá bá fẹ́ bọ́ nínú ìgbèkùn igi kan ṣoṣo ò lè dá igbó ṣe o. bàbá bá ó ṣeé ṣe kí bàbá máa bẹ̀rù pé tóun bá dìde kí lòun fẹ́ bá lẹ́nu lágbájá kí lòun fẹ́ bá lọ́dọ̀ tàbẹ̀dù. àwọn ọ̀dẹ̀rẹ̀ bá ṣe ń pariwo pé wọ́n ní agbára tó ìjọba lágbára jù wọ́n lọ àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tún níbi tí ìjọba ti lè lo agbára lé wọn lórí ó ní. mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa rí pé tí àwọn ọba wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá dìde tí wọ́n unanimously tí wọ́n mú ọba bíi méjì mẹ́ta ní stéètì gangan ní Lagos State ọba Èkó ọba Àwórì ọba Lẹ́gùṣì àbí Ìkòròdú
Ẹlẹ́pẹ̀, Àyàngbórí of Ìkòròdú àtọba Èkó tí wọ́n dúró gẹ́gẹ́ bí aṣojú Lagos State. Lógùn State tí Awùjalẹ̀ dìde, tí Aláké dìde, tí Olówu tó dìde, tàbí ọba Ìṣàgámù kí náà ń pè Orímọlúsì àbí kí náà ń pè of Ìjẹ̀bú Igbó ní Orímọlúsì, ọba Ìṣàgámù màá rántí ẹ̀. Ẹni tó bá rántí orúkọ táìtù ọba Ìṣàgámù kó bá mi kọ jáde, mo ti gbàgbé. So káwọn mẹ́ta ẹ̀ dúró kó wọ́n represent Ogun State. Kán wá bọ́ sọ Ọ̀yọ́ State, ká Láàfin dúró, kó Olúbàdàn dúró, kí Ológbòmọ̀ṣọ́ Ṣọ̀ún Àkàrìgbò, God bless you, kí Ológbòmọ̀ṣọ́ kóun náà dúró, àbí Ṣọ̀ún kó dúró. Àwọn mẹ́ta iná kan represent Ọ̀yọ́ State. Kán bọ́ sọ̀ṣun, kí bàbá wa Ọ̀jájá dúró, kí ọwọ́ Ògún kó dúró, kí Atáọjà Òṣogbo kó dúró. Kán bọ́ sẹ́kìtì, kí Èwe Adó dúró, kí Ajérò dúró, kí Ìláwẹ̀, ọba Ìláwẹ̀ kóun náà dúró. Kán kọjá sóńdó State, kọ́ba Àkúrẹ́ kó dúró, Déjì Àkúrẹ́ kọ́ lọ́wọ́ kó dúró, kọ́ba Ìdànrè tàbí Oǹdó káwọn náà dúró, tàbí Olúgbò kán jọ dúró. Ìtìm bí mo ṣe kà yẹn, àwọn ọ̀dà ìlú wa tó wà ní nọ́ọ̀tì tí wọ́n ti gé mọ́ nọ́ọ̀tì, káwọn náà kàn mú 2 mẹ́ta níbẹ̀. Irú Kogi State kán mú ọba Kàbà kán mú mọ́ra, kán mú ọba Mọ́yàn kán mú mọ́ra, tàbí kán mú ọba Ìkìrìàgbé kán mú mọ́ra, kán mú ọ ní Kogi lọ́hùn, kán mú ọba Ọ̀fà kán mú mọ́ra, ọba Ẹ̀rìnlé kán mú mọ́ra, àti Olóró ọ̀bọ̀dẹ̀jẹ̀ Gómìnà kán mú mọ́ra. Káwọn gbogbo yẹn bó ṣe dúró yẹ, kọ́ wá issue statement. Kán lè tó issue statement yẹn, wọ́n á ti inform gbogbo news, àwọn media, not Nigerian media, àwọn international medias, àwọn bíi CNN, àwọn bíi Al Jazeera, àwọn bíi BBC, àwọn international news organization. Wọ́n á ti inform gbogbo, wọ́n á ti wà lórí ìdúró, wọ́n lè issue press statement pé àwọn fẹ́ pull out of Nigeria. Kì í ṣe pé àwọn fẹ́, àwọn ti pull out of Nigeria. Èmi ní tí yín ní tòótọ́, kò lè ogun, kò lè síjà, ọjọ́ yẹn máa jáde. Because immediately somebody issue that statement, the President of America, Omari, the Prime Minister of Canada, Omari, Queen of England, King of England, Omari, President China, President Russia, or as a matter of fact, gbogbo President àgbáyé pátá tó wà káàkiri gbogbo wọn rí news yẹn, kó máa gba gbogbo àgbáláyé kan. And for that alone, kò lè síjà, kò lè sógun. Àyàfi táwọn fúnra wọn bá sọ pé rárá o, àwọn fẹ́ jà. Because it is called peaceful dissolution again. Ìwọ́n lè máa rò wípé it's not easy, kò rọrùn bí o ṣe sọ̀yàn Ọmọlúkà, ó rọrùn ó jù bẹ́ẹ̀ lọ. Ìdí ni wípé when you plan ahead, you may never fail. Tó bá plan dáadáa, o lè fail. But tó bá plan, ló lè fail. This is a very simple issue. Àwọn ọmọ ìdí tí gbogbo wọn ṣe takú tí wọn ṣe ti ṣiṣẹ́ yìí. Now, kí n tó fọ́dà, mo sọ̀rọ̀ ọba méjì fún yín o. Kí n kọjá lọ sọ́dọ̀ Aláàfin. Ìbéèrè tí mo fẹ́ bi yín, ṣé wọ́n wá Aláàfin wá ní láti tún ilẹ̀ kóòtù òjíire tò ní, àbí wọ́n rán wá láti bàbẹ̀ jẹ́?
ìbéèrè tó yẹ ká tún bí àwọn tó ń pariwo Aláàfin nìyẹn o, àwọn bí àlùmọ̀rúfù àǹkó. ṣé bàbá wa bà ilẹ̀ yìí jẹ́ ní àbọ̀ wa túnṣe? ìgbéraga òun ni ìgbéra sánlẹ̀. ẹ wo nǹkan tó fi ojú bàbá yìí, mo sọ̀rọ̀ ṣáájú nínú àwọn ètò tí mo ti ṣe sẹ́yìn, nítorí tí bàbá yìí ṣe ó ṣe àwọn tó nílẹ̀ tí ò bá mọ̀ pé lọ́mọdé ni. Aláàfin Ọ̀wọ́ Adé ó ṣe àwọn alálẹ̀ ilẹ̀ Kóòtù Òjíire, torí dídé tó dé peace ló yẹ kó gbé wá, kì í ṣe personal grudge against anybody. That is to tell you ẹ̀yin èèyàn mi pé a máa ṣiṣẹ́ tá a bá fẹ́ bọ́ nínú ìgbèkùn. A máa ṣiṣẹ́ torí pé kí ni mo sọ wípé ọba méjì wọ́n lè ṣiṣẹ́ yìí, ìkan nínú wọn ò ṣetán láti ràn wá lọ́wọ́ pé ká bọ́ nínú ìgbèkùn. Òun lọ́ba Ọ̀wọ́ Adé. Mo dẹ̀ sọ ilé nítorí pé kí ni àwọn alálẹ̀ ń bínú, àwọn tó nílẹ̀ ń banújẹ́. Ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀, kì í ṣe pé mo fi ṣépè fún kábíyèsí Ọ̀wọ́ Adé, kì í ṣe pé mo fi sọ̀rọ̀ sí wọn, kì í ṣe pé mo fi rí wọn fín. Wọ́n á máa yẹ̀yẹ́ ọba Ọ̀wọ́ Adé ní títí àfìgbà tó bá ronú ẹ̀ láròjinlẹ̀. Ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀, ẹ rí i pé wọ́n máa yẹ̀yẹ́ wọn. Wọ́n á yẹ̀yẹ́ wọn lẹ́nu ní àtúnṣe àwọn yẹ̀yẹ́ wọn. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ẹ̀dó níbi tó ti lọ sí ibi bẹ́ẹ̀ ni. Ṣé báwo yẹn àwọn ẹ̀ ti issue statement jáde pé rárá o, àwọn ìsọ́ọ̀tì ọba o, ìsọ́ọ̀tì ọba ibi tó bá jókòó sí ẹni kó dìde kó sùn, ẹni kan bá sùn. Ẹ̀yin ò mọ̀ pé èèyàn fẹ́ jókòó síbẹ̀ kẹ́ ẹ tó gbé ọba jókòó síbẹ̀. Ẹ mọ̀ pé èèyàn máa jókòó síbẹ̀ kẹ́ ẹ tó gbé jókòó níbi tẹ́ ti sọ pé kó sùn. It is a great insult to Yorùbá race. Ìdí tí mo ṣe ń sọ ilé ni pé tí kábíyèsí Aláàfin tí wọ́n bá ti ń kan lábùkù, a máa kan ìran Yorùbá. Ara tèmi ò dẹ̀ nígbà torí àtọrun àtẹsẹ̀ tí gbogbo ara mi tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ mi Yorùbá ló dúró nínú Kóòtù Òjíire. Ara mi ò lè gbà á. Ẹ lọ kọ sílẹ̀. Ẹ mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ mo máa sọ fún ìmọ̀ àníkẹ́kọ̀ọ́. Tọ́rọ̀ mi bá ti bọ́ sí ìmúṣẹ màmá àsùnwọ̀n yín létí ẹ̀. Lọ́jọ́ kìíní àná mo mọ àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn 3-4 years ago tó dẹ̀ sì ń ṣe báyìí tó ń ṣe. Èyí tẹ̀ ń tẹ̀lé mi ẹ mọ̀ náà ọ̀rọ̀ mi yé mi. Ẹ lọ kọ́ ìbí ìtúnkọ̀ wọ́n tún máa kan bàbá lábùkù. Wọ́n sì máa lé wọn dìde pé kó dìde lórí ìdòwò yẹn pé kì í ṣe àyè ẹ̀ níbẹ̀. Ẹ kọ sílẹ̀ ẹ bí mo sọ, ẹ kọ déètì ní ìkẹ́kọ̀ọ́ tì. Torí pé kí ni àwọn tó nílẹ̀ bínú. Ìṣẹ̀dá gbogbo ọmọ Kóòtù Òjíire bínú torí ìdùnnú wa, èròǹgbà wa, expectation wa ni pé kábíyèsí tó ń bọ̀ yìí ó ń gbé bèsì bọ̀, ó ń bọ̀ pẹ̀lú àlàáfíà, ó ń bọ̀ for the unification and unity of Yorùbá land. Expectation wa nìyẹn. Ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé wa ọba Ọ̀wọ́ Adé ó jẹ́ kó já sásán. Ṣé wá níbi tí mò ń lọ? Gbogbo atótónu mi látàárọ̀ mo kàn ń ṣàlàyé mi kẹ́ ẹ bá lè mọ̀ yí pé wàhálà wà nílẹ̀. Ṣùgbọ́n èyí tó wá ju wàhálà lọ gangan òun ló ń bọ̀ yìí. Màá wá tún fún yín sí. Wàhálà tó tó wàhálà. Mi ì ní dákẹ́. Màá máa tẹnu mọ́. Hasan Taofeek
my phone number òun ló wà lójú fọ́nrán yẹn, ẹ wò lójú tẹlifóònù 07046092484. That is my phone number. But ẹ má ti pè mí sí o. Bàbá, ipò Aláàfin, ipò iyì ni, ipò ẹ̀yẹ ni. Ẹ̀yin lẹ ń kó ìwọ̀sí, lẹ ń kó rẹ́ ìran Yorùbá. Àwọn ọmọ Ọ̀yọ́ wá ń dìfẹ́ǹdì tí ò yẹ kẹ́ ẹ̀ dìfẹ́ǹdì. Ẹni wọn ò rí bàbá fún. Iwájú ni wọ́n jòkó sí, wọ́n fi wájú pọ́n wọn lé. Mọ̀ nǹkan tó ń pè ní package embarrassment. Wọ́n gbé wá síwájú, wọ́n ní kó dìde kó sùn. Ẹni tí wọ́n ní kó sùn fún olóyè mi o is a chief, really is the celebrant, but olóyè mi. Ṣé àwọn tó organize wọn ò mọ̀ pé ibẹ̀ ló máa jòkó kán ti arrange ayé ẹ̀ sílẹ̀ bí ìgbọ́rú ẹ̀ láyé mi? As young as I am, tí bá ní event tí mo dẹ̀ mọ̀ pé mo pe lágbájá, mo pe tàbẹ̀dù, mo pe tv, tí mo dẹ̀ mọ̀ status oníkálukú wọn, màá arrange ayé wọn sílẹ̀ kan tó débẹ̀. Àyàfi tó bá yẹ pé mi ò invite ẹ̀ tó dé tó wá fi surprise mi, tó bá dẹ̀ dé tó lóun fi dídé yẹn surprise mi tí mo dẹ̀ mọ̀ pé tó yẹ ká yẹ wà rèé, màá create ayé yẹn within short period of time. Màá create it. Wọ́n wá sọ fún odidi Aláàfin pé kó dìde kó sùn torí pé olóyè fẹ́ jòkó. Ìpínlẹ̀ náà kì í ṣọba, olówó ni right, ṣùgbọ́n kì í ṣe ọba, ìjòyè ni, is a chief. Kí ni mo gbórúkọ yìí ẹ̀ bóyá Osama Blood. Mo sábà pé Sámọ, bóyá Ọ̀sàmọ kìnnìkan ọ̀rẹ́ Sámọ. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ bá mi kọ́ jáde ní ìrántí orúkọ oyè wọn yẹn mọ́. Mo sábà pé Ọ̀sàmọ bla whatever. Mo sábà pé Sámọ àbí Ọ̀sàmọ tàbí Ọ̀sàmọ tàbí Sámọ. Ó ṣàṣà kìnnìkan ṣùgbọ́n olóyè ní ìṣọba. Wọ́n ní kí Aláàfin sún, ó dìde kó sún, ó lè ráyè jù. As a matter of fact, tí bá ṣe pé wọ́n gbé Aláàfin wá síbẹ̀ láti yẹ̀yẹ́ ẹ̀, àyètà Aláàfin máa jòkó sí gẹ́gẹ́ bí ọba ńlá, wọ́n ti ṣètò ẹ̀ sílẹ̀ ayé Aláàfin lè. Tó jẹ́ pé tó bá ti dé wọn ò nígbà tí ṣe máa dáùtù pé bolo máa jòkó. Kò dẹ̀ sí gbogbo àwọn chọ́ọ̀chì wọn yẹn, either Catholic ni o, Anglican church or African church or Methodist, gbogbo àwọn church wọn yẹn wọ́n ti ṣe àyà àwọn ọba, wọ́n máa ń ṣe sínú church wọn dáadáa. Àwa wọ bẹ̀ àmọ́ bó ṣe rí, because they knew pé ó ṣeé ṣe kọ́ba aláyé kankan wọlé, bóyá lágbájá ní ṣíṣe tàbẹ̀dú ní ṣíṣe, wọ́n máa ń ṣe ètò pé àwọn ọba ló máa ń jòkó sí. Bọ́ba bá ṣe gírèdì sí ló ṣe máa ṣàgbé. Kódà àwọn tún tẹ́ nǹkan sí wọ́n ṣe ọ̀rọ̀ bóyá ọ̀já àdúgbò rẹ̀ bá wọ́n tún fi tẹ ìtẹ́ ọba tó máa jòkó. Kí ni mo ń gbìyànjú láti mú jáde ní wípé ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ kábíyèsí ọ̀wọ́ adé ẹni kó wọnú ìyẹ̀wò ẹ̀ lọ́kọ́ lọ wá àròjinlẹ̀, kó ronú ẹ̀. Kò sẹ́ni kórìíra ẹ̀, òun ló gbé kórìíra dání fúnra ara ẹ̀ bó ṣe pọ̀. Yorùbá ilẹ̀ kóòtù òjíire, ó ti pẹ́ tí ìyà ti jẹ wá nítorí àìsí ìbárẹ́ láàrin ẹ̀yin kábíyèsí. Ọba àná gbèsè ìgbé ìgún, inú wa ń dùn ní Ilé Ifẹ̀ pé ọba tó dé yìí á tún change nǹkan. Ìtàdé expect ó mítọ̀ ìbílẹ̀ tó borí ìtẹ́, ó gbọ́dọ̀ Ọ̀yọ́ lọ, ó ló pa Aláàfin. Pé bàbá lóòótọ́ mo lè jẹ́ bàbá fún yín gẹ́gẹ́ bí ìtàn, ṣùgbọ́n nínú oyè ẹ ti débẹ̀ ṣáájú mi, bàbá lẹ tún jẹ́ fún mi, ẹ kú lé.
ó lọ kí wọ́n lè kíra wọ́n jọ wà papọ̀. Kò síbi tí Ọọ̀ni bá dé kálá àfi bá rí bọ̀ níbọ̀ á kí ayẹsí àdìdì àpọ̀lé. Ó tó di pé ọba Lámídì Adéyẹmí gbèsè kó tó lọ. Nígbà tí ọba Adéyẹmí dẹ̀ gbèsè tó lọ, gbogbo wa la wọnú àdúrà, àtàdúrà àárọ̀ àti tòru àti tọ̀sán gangan là ń gbà àsìbí program. Ọjọ́ tó gbé Lukman Gbádégẹṣin wá, gbogbo wa la tako. Ẹgbẹ́ program yìí kó tọ̀dọ̀ ọba Ọ̀wọ́ Adé. Gbogbo wa la tako pé kò jọ. Nígbà tí abẹ̀rí tí wọ́n dárúkọ yín pé ọba Akeem Ọ̀wọ́ Adé, gbogbo wa la ń jó, tí mo wá ń dùn. Kí ló dùn wọ́n wá nínú nígbà ìgbà tá a gbọ́ pé bàbá Abímbọ́lá Wándé Abímbọ́lá gbòòwò ni wọ́n lọ́lọ́run lò tó dá Ifá tó yàn ní. Inú wa dùn because àgbọ̀gbọ̀ nípa bàbá yìí a mọ̀ ọ́n gẹ́gẹ́ bí straight forward person. Níṣẹ́ nínú mi dùn jù gbàgbà tí mò ń jó bí bàtú jẹ́ mọ́mọ́ Ọ̀yọ́ ni mí. Kí ló dùn mọ́ mi nínú ni pé ìgbà ọ̀tún dé báyìí ọmọ káàrọ̀ òjíire, ìgbà ọ̀tún dé báyìí wá láì mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tí Akeem Ọ̀wọ́ Adé ọ̀tọ̀ ní tó ń gbé bọ̀. Kábíyèsí ẹ má bínú o, orúkọ là ń pọba aládé o. Pèdè sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbèje. Bàbá ẹ gbogbo wa ẹ wò gbogbo èèyàn kan gbogbo nǹkan ìgbó gbogbo èèyàn ti dojú kọ yín tí wọ́n bínú sí yín. Ẹ̀yin lẹ tọ́lu ẹ̀sọ́ ìgbẹ́kẹ̀lé wọn ẹ̀sọ́dọ̀ asán ẹ̀sọ́dọ̀ fún mi. Because ọ̀tọ̀ ní tá a expect ọ̀tọ̀ ní tẹ̀lé wa. Àwọn expect pé bẹ́ẹ̀ ṣe dé hands of fellowship, hands of love tí bàbá Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin àná tí wọ́n ti jọjọ dì mú pé ibẹ̀ lẹ ti máa dúró sí, lẹ ti máa jọ ṣe. Ṣùgbọ́n ṣe lẹ yí wa lágbódà nù ní pé kò jọ látọjọ́ tẹ́ ẹ ti gbé kí o ti sí peace nílẹ̀ Yorùbá. Èmi wá ń sọ ilé yìí gbogbo ẹ̀mí àgbàgbàgbàgbàgbàgbà ẹ dá sọ̀rọ̀ yìí o, orí tẹ́ ẹ bá dá sí ó léwu o, ó léwu o. Oríṣiríṣi àwọn nǹkan yẹn aburú làwọn ọ̀tá gbé wọ ilẹ̀ wa wá o, tí wọ́n á dẹ̀ ṣe pé torí pé ni kò sí ìbáṣepọ̀, kò sí ìgbọ́ra ẹni yé láàrin àìrán ọmọ Yorùbá. Nínú ìjàgbára wa gan àìgbọ́ra ẹni yé ti túká. Bàbá Akíntóyè kan ẹni tó strong ni, if not á ti down. Sunday Igboho kan jọmọ tó jọmọ líle ní Ọlọ́run fún lórí ọ̀fẹ́ tó bá ẹlòmíì á ti sún. Èmi ìjà ọ̀làógún láàrin ẹ̀wà ta ló fi ṣe ìran Yorùbá, ta ló fi ṣe wá. Èmi ìjà ẹ̀rì tí kò fi Adìde agbógun ìjà sílẹ̀ eré Adìde alóhùnjú ilé kí ló ká ló fi ṣe yé gan-an. Ogun òtómi mo jù ẹ́ mo mọ̀ ń ṣe jù ẹ́ lọ. O ò tó mi náà, o ò kàwé tó mi, mi ò lè bẹ́ẹ̀ ṣe pọ̀. Ta ló fi ṣe wá? Ẹlẹ́dàá aláròjinlẹ̀ wọ́n ní tó bá pèèyàn lóní fúnra rà á pà fún ẹ̀ mọ́. Ní ẹjọ́ ọ̀la ìjà ìwọ̀nba àwa péréte tí a wà nínú ìjàmbára yìí àgbọ́ra wa ní. Ẹ̀jẹ̀ ronú wa láròjinlẹ̀, ẹ̀jẹ̀ awọ ọ̀rọ̀ yìí káàró láròjinlẹ̀.
pé kí la fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ tó pọ̀ lẹ́yìn wa. Àwa gan tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí a kò sí ìrètí kankan fún wa. Mélòó mélòó ni àwọn ọmọ tó pọ̀ nígbà táwa gan tá a wà ń bẹ̀ báyìí tá a ní ìrètí, ṣáwọn ọmọ tó pọ̀ la fẹ́ sọ pé ìrètí wà fún. Sáró àròjinlẹ̀ ọmọ kóòtù jíire. Nínú ìjàmbá ara wa yìí, ọmọ Ọ̀yọ́ Aláàfin wà ńbẹ̀, ọmọ Ifẹ̀ wà ńbẹ̀, ọmọ Èkìtì wà ńbẹ̀, Ìjẹ̀ṣà níbẹ̀, Àkókó wà ńbẹ̀, Ìkálẹ̀ wà ńbẹ̀, Ìlàjẹ wà ńbẹ̀. Àwọn ọmọ Ìgbómìnà wọ́n wà ńbẹ̀, Ògùn wà ńbẹ̀, Àwórì wà ńbẹ̀, Ìjẹ̀bú wà ńbẹ̀, Ẹ̀gbá wà ńbẹ̀, Yewa wà ńbẹ̀, Rẹ́mọ wà ńbẹ̀. Gbogbo ẹ̀yà ló wà nínú ìjàngbara yìí, ṣùgbọ́n kí n tó jẹ́ kó yọjú ni wípé péréte 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 ní àwa tá a wà nú ẹ̀. Fún àpẹẹrẹ, ìlú tó ti bí mi, èèyàn mélòó ló gba Yorùbá nation níbẹ̀? Ìlú tó ti bí olóyè Sunday Ìgbòho, èèyàn mélòó ló lè jáde tá a fọwọ́ sọ̀yà pé Yorùbá nation ló? Tá bá ní kán ká ní èjì ẹ̀ta, bóyá la lè rí èèyàn 100. Ìlú mi tá bá ní kán máa kàwọ́ ní èjì ẹ̀ta, bóyá náà lè rí èèyàn 100. Gbogbo wa pátá péréte péréte ni gbogbo wa tá a dẹ̀ jẹ́ péréte yẹn àtúgbọ́ra wa yìí. Ẹ wo population Ìbàdàn lólóyè wà, ẹ wo population wọn, èèyàn mélòó, kí ni percentage Ìbàdàn tó gbàgbọ́ nínú Yorùbá nation? Kí ni percentage Àkókó tó gbàgbọ́ nínú Yorùbá nation compared to their population? Tábà ní kan wo population Àkókó, we are over 1 million. Àkókó as a whole, we are over 1 million. Bí sọ pé Oǹdó náà tí ó kọ́ máa mú Ọ̀wọ̀ mọ́, kọ́ máa mú Ọ̀ṣẹ́ mọ́. Àkókó mẹ́rẹ̀ẹ̀rin as 4 local government, population wọn is over 1 million. Kí ni percentage àwọn millions yẹn o? Kí ni percentage tó ń ṣe Yorùbá nation tó gbàgbọ́ pé yes ó yẹ kí Yorùbá dúró? Nínú over 60 million Yorùbás, kí ni percentage wa tá à ń ṣe Yorùbá nation? Nígbà tó Onítìrí gbé títúpẹ́ Onítìrí 2x2 tó gbé petition dé, ó ní 5 million petition. Gbogbo wa là ń jó tá a yọ pé kíákíá ó ti gbé 5 million, ẹ lọ sí ni ó ní bó ṣe jẹ́ ó ní ọgbọ́n tí yẹn gbà wá àwa yìí mọ bó ṣe ń lọ. Ẹgbẹ́ àmọ́ bó ṣe lọ kì í ṣàwá káàdì ìwà nínú ẹ̀ la ṣiṣẹ́ àwọn tó fi pé 5 million. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú Yorùbá nation, tẹ́ ẹ bá pé 1 million, tẹ́ ẹ gbàgbọ́ tá a lè lọ ṣe, tá a bá pé 1 million, mo fi Ọlọ́run búra fún yín àti gba Yorùbá nation. Gbogbo wa tá a gbàgbọ́ tá a dẹ̀ jíjà yìí, tá a bá pé 1 million àti gba Yorùbá nation ni mo sọ fún mi. So àwọn bó ṣe lọ, gbogbo bá ṣe ń wọnú ọjà, tá a lọ ń bá àwọn màmá sọ̀rọ̀, gbogbo bá ṣe ń rí ìwé, tá a ṣe ń ṣe gbogbo ẹ̀ ló yé wa. So mi ì nídà tí máa tú gbogbo ọ̀rọ̀ jáde, ó yé wa bó ṣe lọ. Ṣé bá a ṣe wá fẹ́ máa bá lọ rèé? Ọ̀tọ̀ ní Dúpẹ́ dé tó gbé tiẹ̀ dé tó tutù gbogbo ẹ̀ ká.
ọ̀tọ̀ ni wàhálà tí bàbá Adéníran tún bẹ̀rẹ̀, ọ̀tọ̀ ni wàhálà Yorùbá global, ọ̀tọ̀ ni Yorùbá kìnnì kan self-reliance oríṣiríṣiríṣiríṣi. Kí ló dẹ̀ ń bí gbogbo ilé? O ò tó mi, o ò tó mi, o ò gbà fún mi, ibi kan ò ní gbà fún ẹ. Nínú ìwà wa péréte yẹn, oríṣiríṣi ẹgbẹ́ wa lọ. Don't let me deceive you. Ta ló sọ̀rọ̀ Gani Olórí we are more than 1 billion. Just people are putting it inside their story. Gani Olóyèdè ò gẹ́tì ọ̀rọ̀ mi. Mi sọ pé àwọn tó believe nínú ẹ̀ tí wọn ò dẹ̀ yọjú àwọn kọ́ mò ń sọ. Àwa tá a gbàgbọ́ tá a dẹ̀ jáde sí tá a dẹ̀ ń ṣe é àwọn ni mò ń sọ. My brother tó 500,000. So àwọn tọrọ mi yé ó ti yé wọn, jẹ́ kó yé ẹ. Tó bá yẹ bá àwọn tó believe mo lè ó gba inú mi láti sọ pé àwọn tó gbàgbọ́ ó yẹ kí Yorùbá dúró, ó gba inú mi láti sọ pé is over 80% of Yorùbá total population ni wọ́n mọ̀ pé ó yẹ kí Yorùbá dúró. Ṣùgbọ́n àwọn ọba ṣe tó gbàgbọ́ tó dẹ̀ jáde àtó 500,000 ẹ̀rọ bàbẹ́ ẹ̀. Àìmọye àwọn ká máa sọ fún mo rẹ́ni tó sọ fún mi wọ́n yapa àni ọmọ lúkà Yorùbá nation yẹn lọ́nà but wálẹ̀ ká sì máa jẹun wa lọ ká máa ṣe. Kí ló sọ fún yẹn? Tó bá rí bí tó ti fẹ́ dèbè ẹ̀ á mú ẹ kúrò lẹ́nu torí ó sì gbàgbọ́ mú wọn Nàìjíríà torí nǹkan tó ṣe kéde nǹkan tó wọ́n yapa. Gbogbo àwọn olóṣèlú ìyá ẹ̀ mo fẹ́ lè sọ pé tó pọ̀ jù nínú wọn náà máa ń sọ fún wa pé Yorùbá nation yìí dáa. Kí ló dé tí wọn ò jáde? Àìmọye àwọn tó ń gbàgbọ́ Yorùbá nation ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n Nàìjíríà tó ń jẹ kò jẹ́ kán tó bá bí wọ́n ní kò tí ì tó táì. Jídé kò sọ fún ọlọ́jọ́ kìíní àná ńgbà tó fẹ́ dìbò. Kí ló sọ fún àwọn bọ́dà wa tó ń tàn lọ? Ó ní Yorùbá nation yẹn òun gan láìkí ẹ̀ ṣùgbọ́n tí Tinubu bá ti wọlé a lè mọ ní tiẹ̀ mọ́ kíní kan. Kí ló sọ fún yín? Kì í ṣe pé kò mọ ipò tọ́. Wọ́n mọ̀ pé ipò tọ́ ni wọ́n bìlíìfù ẹ̀ ṣùgbọ́n wọ́n gbà pé táwọn sì ń jẹjà wọ́n sì mọ̀ máa jẹ lọ ni. Wọn ò tí ì fẹ́ kí Yorùbá lọ. Ọ̀tọ̀ ní kó mọ̀ pé this is right ṣùgbọ́n wọn ò tí ì fẹ́ kó lọ torí ohun tó ń jẹ. Ọ̀tọ̀ ní kó gbàgbọ́ pé this is how it should be kó dẹ̀ jáde nítorí ẹ̀. Mo gbàgbọ́ nínú pé ó yẹ kí Yorùbá dá dúró mo dẹ̀ jáde mo dẹ̀ ń jà. Ó yàtọ̀ sẹ́ni tí yóò gbàgbọ́ ṣùgbọ́n tí yóò jáde o yàtọ̀ wà nínú ẹ̀kọ́ sílẹ̀. Láti kásẹ̀ gbogbo ọ̀rọ̀ mi ẹ jẹ́ ká pe àwọn àtọ̀dọ̀fin wa ṣé bá fẹ́ máa bá lọ rí ṣé bá a ṣe fẹ́ máa jẹ́ kó máa lọ nìyí. Wọ́n ní Tinubu negotiate pẹ̀lú terrorist. Nàìjíríà ti ẹ̀ mọ ojú fún òun mọ̀nà mọ́ ọ̀rọ̀ ń gbẹ òye Tinubu mọ́. Tí bàbá fọkàn nígbà yẹn bó ṣe ṣáà máa rí tíkẹ́ẹ̀tì second term bá. Ṣé bá a ṣe fẹ́ máa bá lọ nìyẹn? Ṣé bó ṣe fẹ́ máa lọ rèé ẹ̀kí èèyàn mi? Mo ń sọ ó máa lẹ́yìn tó jẹ́ kó dùn mí tí mo ṣe ń sun ẹkún àsundà tí mo ṣe ń po òréré lójoojúmọ́ torí ọ̀rọ̀ káàárọ̀ oòjíire òun ni wípé ọ̀rọ̀ yá lẹ́yìn ẹ̀yìn tó dẹ̀ fẹ́ ní àfi ká bẹ Ọlọ́run kí wọ́n má fi ìran Yorùbá pa ìtàn. Ìran yìí this race àyàfi ká bẹ Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ní sọ̀kalẹ̀ wa ràn bá lọ́wọ́ àwa náà ló máa lò fún ara wa ṣùgbọ́n àwa náà ló fẹ́ lò bá àwa la kọ̀ káàfin bó ṣe kankan.
àyàfi ká dìde. Tá a bá dìde, ewu kò ló gẹ́. Ewu bẹ́ẹ̀. Mo bẹ̀ Ọlọ́run ni kó má jẹ́ kán fi Yorùbá kó má fi parí tán. Mi ìsọ̀rọ̀ Yorùbá nation, mò ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Àìmọye àwọn ìran tó ti fi pàtàn sẹ́yìn. Tí ò sí tírésì sí wọn mọ́ láyé tí wọ́n ti run. Ìpinnu àwọn aráabí lórí wa ó léwu. Di ó létí tó kù fáwọn Haúsá òun lórúkọ wọn. Àwọn Fúlàní ti jogún gbogbo everything wọn pátápátá. Haúsá ò ní kankan mọ́ láyé. Di ó létí tó kù òun ní orúkọ tí wọ́n fi Fúlàní ń pè wọ́n ní Haúsá Fúlàní. Ayé wọn bàjẹ́ lójú wọn. Wọ́n fòdì ọwọ́ wọn, wọ́n wòran. Wọ́n sọ wọ́n di ìtàn. Yorùbá, ẹ ronú o, ẹ ronú o. Yorùbá, ẹ ronú jinlẹ̀ o, kí ibi má bá ṣẹ nígbà tiwa. Ẹ ronú o, ẹ ronú o, ẹ ronú jinlẹ̀ o, kí ibi má bá ṣẹ láyé wa. Kí Yorùbá má bá dìtàn o, ẹ ronú o. Ẹ̀rọ jinlẹ̀ o. Gbogbo bí mo jẹ́ sọ̀rọ̀ yìí, ẹlòmíì á wò ó. Tó bá wá wò ó tán, á ní ebi ló pa bọ̀bọ̀ yẹn. Look at someone now. Olúwa ṣe wọn arówó lò. Ó ní ẹ̀yin Yorùbá nation scammers. Ibi tó yé mọ́ nìyẹn, ìtọ́sí kò wọ́n pẹ́sítọ́ níbi táyé ń kọrí sí. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò mọ̀. Kò yé. Tẹ́ bá wọ̀ tí ẹ dáadáa, gbogbo tó ń lé láyé àdúgbò ṣe máa mẹ́kì owó. Ọmọdé jẹ gbọ́dọ̀ lè tó lóṣèlú ló tó ń lé kiri bó ṣe máa tẹ̀lé olóṣèlú. Kí ni àlámọ̀rí owó tó wá rí bóyá lọ́dọ̀ olóṣèlú tàbí orí gbà somewhere else? Kí ni àlámọ̀rí owó tó rí àlàáfíà fi nà? Tí ìbẹ̀rù gbójú ò lè jẹ́ kó o ná. Ẹ̀rọ ọmọ yẹn láròjinlẹ̀ ní ènìyàn. Ojú ẹ ní Yorùbá nation fi jẹ́ scammer. Èrò ẹni, ìgbàgbọ́ ẹni. Ṣùgbọ́n ó máa tó yé e. Ó máa tó yé yín. Ó máa yé yín láìpẹ́. Ọ̀rọ̀ mi gbé mi ẹkún mi. Á yé yín láìpẹ́. Oníjú bẹ́ẹ̀ náà, Yorùbá, àyàfi tẹ́ ẹ bá fìmọ̀ ṣọ̀kan, ó léwu. Ewu ń bẹ lóko lóúnjẹ. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá wa share, ẹ bá wa pín. Thank you and God bless you.